Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ ìyá Ìbejì ṣé dáadáa lẹ wà báwo lára ẹ pẹ̀lẹ́ mà ẹ ti bá mi gbé aṣọ yẹn wá ẹ ṣé gan. Mo ti wò yín lé tẹ́lẹ̀ wọ́n ní ẹ ti wá sí ṣọ́ọ̀bù mo ṣe bá yín gbé wá. Ẹ ṣé mo ti wá sí ṣọ́ọ̀bù ẹ ṣé mo ń bọ̀. Mo ń bọ̀ o. Yes ma. Ẹ gbà. Ẹ ṣeun gan ó dàbọ̀ máa tún máa retí yín ẹ ṣé gan. Tẹ́bí tí ẹ bá ti ní fresh one ẹ ṣáà kò sí problem ṣebí ìyá Ìbejì ni ẹ má worry. Basira bó lọmọ yìí wá gbà lọ. Mọ́mí Ṣadé ẹ jọ̀ọ́ mà ṣé mo lè rí yín fún nǹkan kan mà. Ṣé kò sí. Mo ní ìrànlọ́wọ́ yín ni mà. Ìrànlọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ní ìdówó urgently ṣe rí tẹ́ bá lè rí yá mi mo máa make sure pé mo dá padà fún yín mo promise máa dá padà máa make sure pé mo dá padà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ yá mi ẹ jọ̀ọ́. Ìyá Ìbejì ojú Ẹlẹ́dàá yín tó o tí n bá ní owó mo máa yá yín mi ò lówó dání. Bí ọ̀rọ̀ mi ò yé yín ni ní pé mo nílò owó kan urgently ẹ jọ̀ọ́ any amount ẹ bá lè rí yá mi nínú ẹ ṣàyẹ mi ni á dá padà fún yín ni mo ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Ìyá Ìbejì inú ara lànà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣàánú. ẹ jọ̀ọ́ tí n bá ní mo máa yá yín mi ò lè máa parọ́. Ó dà ẹni sùn ẹ ní ọ̀rẹ́ kankan tẹ́lẹ̀ bá mi yá lọ́wọ́ ẹ̀ kẹ́kẹ́ fún mi èmi àwa dá padà èyí bá mi dá padà ẹ ṣáà bá wa yá. Ọ̀rẹ́ mi ò lọ́rẹ̀ẹ́ kan bísínẹ́sì mi lèmi ń fèsì
mi ò lọ́rẹ̀ẹ́. Mo ní ìdòwò yìí ní ẹjọ́ torí Ọlọ́run. Ìyá Ìbejì, ṣé bí next month ṣé kò pẹ́ jù tí n bá ní mo máa wá yá yín? Kò bá mọ́ next month. Bẹ́ẹ̀ ni mà, kò bá mọ́. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ yá mi, mo máa dá padà sẹ́ mi ò ṣeré, máa dá padà, ẹ má wò mí báyìí, máa dá padà. Ìyá Ìbejì, mi ò parọ́ sẹ́, mo ní tí n bá ní owó mo máa yá yín. Ẹ pẹ̀lẹ́, mi ò ní owó dání. Tó bá ti di next month tí n bá ní máa yá yín. Ṣé ẹ bínú? Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mi ò ní ní àbí tí n bá ní máa yá yín. Mi ò ní, ẹ rọra máa o, ẹ rọra Ọlọ́run fún yín rí o. Mi ò, èmi á yá ẹ lówó, owó kọ́ owó ni, ó jẹ́ báradàràdà ẹ lọ. 500 naira tí mò ń fún ẹ gan mò ń rọra fún ẹ ni. Àǹtí Làbákẹ́, ó Dominican wà tí n bá dé yòó ó di dandan kí n mọ̀. Ṣé tí tèmi gan bá ní owó kankan lọ́wọ́ màá lọ sanwó school àwọn ọmọ mi ni. Àwọn kò sanwó kankan lọ́wọ́ mi. Ìṣọ̀lá ẹjọ́ torí Ọlọ́run bẹ̀ yín ni. Wọ́n ṣàánú mi. Ṣé rí mo ní ìdòwò yìí? Ó jẹ́ nǹkan bó tiẹ̀ jẹ́ 20, bó jẹ́ 30, ẹjọ́ ẹ bá ń yá. Mo ní kò sówó lọ́wọ́ mi Àǹtí Làbákẹ́. Ṣé mo fẹ́ máa parọ́ fún yín ni? Mi lówó. Ẹjọ́ ìṣàánú mi, ẹ wo Ọlọ́run ní tún yín láṣìírí o. Àṣírí òyìn tó fọmọ aráyé rí ẹ ṣàánú mi. Mo ní ìdẹ urgently ní ẹjọ́ ẹ bá ń wà níbikíbi máa dá padà. Mo promise yín ni máa dá padà ẹjọ́ urgent. Àǹtí Làbákẹ́. Àjẹwọlé máa san lọ́wọ́ lórí ní ìdájọ́ kò ní ọ̀la. Àjẹwọlé máa san. Bọ́ọ̀lù ẹ̀sìn máa tún lé tó sọ wọlé. Ṣé àṣù bẹ́ẹ̀? Ó yá bẹ́ẹ̀ mi ti wọ́n mi tẹ́lẹ̀. Ó yá n bọ̀ lọ́bẹ̀ náà. Ọ̀tá lè ṣe géèmì. Mú bí ọ̀dẹ tẹ́lẹ̀. Àmọ̀jẹ́ bíbí ni. Ẹ lọ síbi yàrá tó máa jàre. Owó dàbí. Owó dàbí. Tó tàn yín báyìí. Wìlì òsínlé. Bọ́pẹ́ ti gbọ́ pé à ń bọ̀ ti sá fún wa. Ẹ gbàgbé gbogbo èmi ò láì gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí o. Mo sọ wípé mo ní ìdòwò ẹ wá débi sọ pé bọ̀pọ̀ kan ó ti sá lọ. Mi ò láì kẹ́ ẹ o. Ẹbí ìbọ̀pọ̀ lóòrùn ni wọ́n náà. Ẹni wọn jáde kúrò nílé jáde. Èwo ni ìbọ̀pọ̀ lóòrùn ni wọ́n. Sẹ́yìn mọ̀ tẹ́lẹ̀ ni. Nígbà tó ẹ pé bóun náà ṣe máa ń di fitifiti ni. Nítorí disi fún mi náà láti pòfẹ́sọ̀ ẹ máa ń di fitifiti. Ẹ gbàgbé láàrin ebó yẹn láti disi fún mi ni ẹ gbàgbé bọ̀pọ̀ lóòrùn ni wọ́n. Ẹ gbàgbé sẹ́ẹ̀ dídì wa ò jọra wọn. Ṣé bẹ́ẹ̀ mi ṣe múra lóye múra ni? Ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ o. Èwo ni bóyá ń dì lóye di. Ẹni wọn jáde lèmi sọ fún yín kẹ́ gbàgbé gbogbo tó ṣẹlẹ̀ jáde. Mo ti gbọ́. Ẹ káàsán. Bóò ni Yàtọ̀lá? Landlord, ẹ káàsán. Bóò ni? Adúpẹ́. Dákun gbọ́dọ̀ Ọlọ́run, òṣì labí tí ń gbébì nǹkan. Àbí nọ́nsẹ̀nsì la. Ẹranko, àtọkọ àtìyàwó olóòórùn. Ń bọ̀ lọ́wọ́. Àwọn àti ìyàwó wọn jáde látàárọ̀ wọn ò dẹ̀ tí padà wọlé. Wọ́n jáde. Bẹ́ẹ̀ni. Wọ́n ti gbọ́ pé mò ń bọ̀, wọ́n sápò lé. Ẹ̀gbọ́n ẹ mọ̀ kẹ́tẹ́ ṣe o. Ẹ ní àbíbí jáde. Bí kúlẹ̀ lọ́kọ̀ mi kò tẹ̀ ní ẹnu ọ̀dájọ́ wa. Ìgbẹ́ mi wà létò lówó lọ́wọ́. Àwọn olóòrùn tẹ̀lé. Ẹgbẹ́ wọn jáde kúrò lé o. Ó tọ́ mo sọ fún yín. Mo ti gbọ́. Ẹ dákun. Bá a sọ fún ídíọ̀tì tó bá dé. Tábà kówó ilẹ̀ gbogbo yóò gbọ́ àgbọ̀dọ̀ lọ́wọ́. Ebi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Mo ti gbọ́ màá jíṣẹ́. Àǹtí Làbákẹ́. You should do. Well, darling, wo Jenny? Mo máa jẹun jàre mi ò lápátàìtì. Why? Inú mi ò dùn ni. Ṣé tí náà bá dùn ṣé oúnjẹ lè wọ ẹnu ẹni? Gbogbo ibi tí mo lọ lé ní pátápátá pé kó yá mi lówó. Story ni gbogbo wọn fún mi. Mi ò rẹ́ni sọ pé gbòye báyìí. Ẹ̀yin ló dáa, èèyàn kan jẹ́ àwọn olówó, àwọn olówó gbà bí kan. Story ni gbogbo wọn kàn sọ fún mi. Time dẹ̀ lọ. I need time on our hands. Mi mọ̀ kan tí máa ṣe. Jẹ́ ká take it easy, darling. Jẹ́ ká pọ̀ ọkàn wa pọ̀ sọ́dọ̀ Ọlọ́run bá. Èmi mọ̀ pé Ọlọ́run á ṣe ètò dá fún wa very very soon. Gbogbo àwọn ìrìn tèmi náà rìn lọ lónìí, gbogbo àwọn tí mo ti depend lé lórí pé tí mo bá ti rí wọn, màá smile. At the end of the day, mo rí nǹkan kan gbà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n still, oníṣẹ́ àrà lọ́lọ́wọ́n bá. Ọlọ́run ń ṣe nǹkan tí ẹ kó má fàyà pọ̀ sí.
àwọn kan náà ṣe promise mi pé lágbára Ọlọ́run àwọn máa get back sí mi ṣá. Get back láì tún sọ. Get back yìí lọ́rùn. Ọdún wo la mọ̀ tó máa padà get back. Ẹ wo landlord wá bí lẹ́ni o. Ẹ ní láti rí drama tí bàbá yẹn wá ṣe. Àwọn àtàbúrò wọn. Ṣé kàn pariwo lè wá? World War gan. World War II gan kò jẹ́ gbóná tó yẹ. Tẹ́pá ní bó ṣe mi létí tí tó ń pariwo ẹ̀sìn yìí pọ̀ ojú tí yìí pọ̀ mi tẹ́ni jáde. Wọ́n ń pariwo ní o tí gbogbo ilé ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí wa ní o. Wọ́n ní tá a bá lówó tá a fẹ́ sọ ká kẹ́rù wa bọ́ síta ni. Ẹ máa wo orú embarrassment yẹn kó sàpamọ́ ni. Ẹ wo ó sú mi o kọ́ lọ ṣàánú wa ní báyìí o. Kọ́ lọ ṣàánú wa ní o mi ò mẹ́ni tá a ṣẹ̀ báyìí o. Kọ́lọ́n tí ẹ ṣíjú àánú ẹ wò wá àbí? Ọlọ́run ọba ṣáà ló dá wa. Ìyà yìí ti ń pọ̀ jù lójoojúmọ́. Ògiri tó bá ti là láàrin díẹ̀ òun látẹ́gùn fẹ́rẹ́fẹ́rẹ́ máa ń fẹ́ wọ tí wàá yìí ṣe wá dí pa. Ẹ máa rárò kàn ìwọ̀nba náà ní kẹsàn-án ẹgbọ́n tí bá ti ẹ̀ ronú ẹ mọ̀ pé mi ò kí fẹ́ kẹ́yìn máa ronú rárá ẹ̀yin máa rò ẹ jẹun tí ẹ wò ṣe rí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí o èmi máa travel máa lọ sọ́dọ̀ mọ̀ sí ni máa lọ yọjú sí wọn máa lọ ṣàlàyé gbogbo problem tí mo ní mo dé ní ìgbàgbọ́ wípé mọ́mí á bá mi wá help wọ́n á bá mi wá ọ̀nà àbáyọ níbi tọ́rọ̀ dé dúró yìí I think that's the last option tí mo ní ọ̀dọ̀ mọ́mí ni. Kò sí wàhálà ìyàwó mi àbí kí ni mo fẹ́ sọ anyway tó bá ti mọ̀ pé tó bá lọ lágbára Ọlọ́run ìrànlọ́wọ́ máa jáde láti bẹ̀. I'm fine. It's fine by me. Oyin kankan wà tí mo ń rò ọmọ Làbákẹ́. Ó dà ń pọ́ lọ́hún ti gbàgbé wa. Mi ìṣú ọ̀pọ̀lọ́ rántí wa mọ́ rárá. Bàbá lè ṣe tún sọ̀rọ̀ pẹ̀lú. Because ìyà tó ń jẹ àwa yìí ó stand out. Ṣé o rí pé ìyà tó ń jẹ wá stand out ni? Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ máa ń pè mí má sunkún ṣé fẹ́ kí n sunkún ní báyìí bí òun láì bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí. Má sunkún ìyàwó mi. Tí bá jọ ń sọ̀rọ̀ ń bí ni ẹ má tún sọ dẹ́lẹ́kùn dé ta ló fẹ́ bẹ̀rẹ̀ àwọn sìn ẹ̀yin ẹ jẹun yẹn ṣàṣì ní appetite èmi ṣáà ni mo lose appetite ẹ̀yin sì ní ẹ jẹ́ ẹ̀yin má tún lose appetite mọ́ ètò wà ní ẹ̀dá. Mi tí ẹ lè jẹ kankan mi lè jẹ gbogbo jíjẹ òun náà mo kàn ṣáà kàn ń fara jẹ ni kí nǹkan mi má ti lọ ṣẹlẹ̀. Má sunkún ìyàwó mi jọ tó lọ rántí ipò tó wà please. ẹ jẹ́ wọ́n gba àyè tẹ́ bàbá fẹ́ kí n sunkún ẹ jẹ́ o. Ìwọ náà jẹ́ kájọ jẹ́ náà jẹ́ kájọ jẹ́. ẹ jẹun yín jàre ẹ̀yin ṣàṣì lápátá ìtẹ́ jẹun yín. Ó mà ṣe o ọmọ ẹni ìbájọ ni àbáyọ ọmọ Làbákẹ́ ṣé bọ́n sọ wípé ọmọ ẹni ni ọlá ọmọ ẹni ni ọlà ọmọ ẹni lọ́lá ẹni ìwọ òrìrò débẹ̀ mo kẹ́ ẹ mo gẹ̀ ẹ́ mo gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kò sí ní tí mi ṣe fún ẹ tán torí pé kó o lè sanjọ́ kó o lè dọ̀là fún mi. Wọ́n tó wá fi san fún mi ó wá gbóyún ẹgbẹ́ rẹ̀ wá ká mi mọ́lé àbí bẹ́ẹ̀ kọ́ wo bó ṣe rí ojú ẹ̀ wá ń wò fìtífìtí lábẹ́ orí wo bó ṣe dà jọ torí Ọlọ́run kí lorúkọ wèrè tó pọ̀ fún ẹ lóyún gan kí ló porúkọ ẹ. Owólabí owó rẹ̀ òbí nkankan òṣì labí ìyá labí ìṣẹ́ labí. ẹ̀rí wọn fi wọn aṣojú mísímísí oṣù mú ẹ̀rù fún ẹ jẹ́ káwọn náà sọ̀rọ̀ àbí sísá mi ṣe bẹ́ẹ̀ máa ní ìkọ́tẹ́. gbẹ́nu tiẹ̀ sọ̀hún kí ló mọ̀ ọ́nù nǹkan tá à ń sọ tìtá mi náà tá máa tọ́ kí ló mọ̀ ọ́nù nǹkan tá à ń sọ ìwọ lọ gbóyún egbére wá bí ọmọ orí odó ni màá fi pàdé ẹ ọmọ orí odó fúnra mi ni máa pa ẹ tó bá jẹ tó gbóyún ìyàwó bí bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tíjọba fẹ́ ṣe fún mi. ẹ̀yin aṣọ ni lẹ́nu yìí ọmọ játijàti eléyìí tó kúnlẹ̀ tó ń sun fún egbére yìí ṣé mo rán ẹ kó lọ fẹ́ tíṣà mo rán ẹ kó lọ fẹ́ primary school tíṣà tó fi débi tó fi fún ẹ lóyún ta ló fọmọ fún un ládùúgbò èèyàn gidigidi tí mo fi lọ́mọ ọmọbìnrin olójú fífífí aṣọ ni lẹ́nu yìí mo ní kó fẹ́ ṣe wọn láìyá ó wà ní UK kí ló sọ ń pa ẹ̀ kí ló ṣe é. 190 ni. ṣé ẹ ti gbọ́ 419 ni wàá rí 4120 ó ti Nàìjíríà òun jọ́ọ̀jì ẹni tó wà ní London. 419 ni. ayé yìí tó bá tún sọ̀rọ̀ ń bí tó yá 99 ṣe bó dẹ̀ tírì tí 419 ó dà fẹ́ àbè ó ló pupa jù àbó òsọ bẹ́ẹ̀ nígbà tí mo ní kó fẹ́ àbè kí ló sọ fún mi. ẹ̀yin náà mo bó máa kó obìnrin kó tẹ mọ́ ní mọ́ mi. ọkùnrin ló yẹ kó máa kó ṣèbí tó bá ti ń kọkùnrin yẹn máa tẹ́ ẹ lọ́rùn yìí tó wá fẹ́ báyìí kí ló ń kó
mo ní kí ló ń kó torí èèyàn ló fún ẹ lóyún èmi ló ní kí n lọ máa wó kí n wá fún ẹ lówó owó kíni mo ń borí kí n ti rí ìjọ torí Ọlọ́run nígbà tí mo ní kó fẹ́ kàn mí náà ò sí Nàìjíríà ọmọ ọ̀rẹ́ mi ni ò Germany ló ti dé o tí mo ní kó fẹ́ kí ló sọ kí ló ṣe. yóò ló ṣe ó tiẹ̀ ti mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Làbákẹ́ Google Master láti Nàìjà dé Germany dé Spain ó mọ̀ pé wọ́n mú un ṣé bó olóòfẹ́ olóòláìkì ẹ̀ kí ló ń Google gbé sí ayé ẹ̀ fún wọ́n mú ẹni tí wọ́n mú báyìí ó wá ṣẹnu yágayàga ó ṣẹnu yá kíni ọ̀nà ọ̀la ni yahoo kò sí nǹkan kan tó fi ń ṣèyàn bẹ́ẹ̀ ni kówó pé ni bí èmi gan bá rí yahoo máa ṣe bẹ́ẹ̀ ni máa ṣe kíni onílànà játijàti ó wá kí n lọ owó kí ni jọ owó kí ló fẹ́ kí n lọ wá níbo ni kí n ti rí ṣe bó rí mi wọ́n lẹ́nu tó bá mọ ni òun ṣe ni ìwọ ya mọ ni ṣe ni wọn bówó tí mo ní tọ́lọ́kọ̀bọ̀ tá a fi ń jẹun tá a fi ń tọ́jú eléyìí ló ní kí n lọ wá èmi ò lówó ọmọ Làbákẹ́ èmi ò lówó torí mo ti kẹ́ ẹ jù mo gẹ̀ ẹ́ kò sí tí mi ṣe fún ẹ tán. àwọn òṣìlábí tẹ wá fẹ́ tó ń ṣe primary school teacher èló ni wọ́n dà tán tí ìjọba ti jẹ wọ́n. oṣù mẹ́fà. ó dáa bẹ́ẹ̀ ṣe bí yẹn ò ṣe yahoo ọlọ́pàá ò sí mú kò sì kóbìnrin ẹgbẹ́ gba bára ẹ tẹ̀léra yín ìwà síwájú òun àtàlẹ́ ẹ mà ní ẹ tẹ̀rí ẹ lẹ́yìn ẹ̀bùn gbà léwé. kí ni. wojú mi dáadáa lóyún ẹgbẹ́rẹ́ mo ń lọ mú kankan lẹ́kùnlé tí n bá padà wọnú lé tí n bá bẹ eyín ni màá fi já gbogbo rẹ̀ màá já ẹ sí òhò ni bẹ́ẹ̀ ni mo pè é lọ́mọ Làbákẹ́ mọ̀ pé ọmọ láǹgìdì ni ẹ́ adójútì ni tó bá kúrò lójú ọ̀nà. a tún mọ́ mi ni. mo jẹ́ sí o. ṣebí nǹkan tẹ ní ìdòwò yẹn fún ti late. ó ti late náà lọ báyìí. ok mo ní bíi 7,000 naira lọ́wọ́ tí mo lè fún yín ṣebí ìyẹn sì máa wà òkè. ẹ má sì pariwo. ó ṣe é. sísá èyí ló bí kankan ilé ti ṣú mo máa mú lọ sí ìyàrá tó wà lẹ́yìn lẹ́yìn ibi ni màá sùn sí ṣẹ́gun ọ̀rọ̀ jẹ́ ẹ wo bàbá lálọ ẹjọ́ torí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀yìn òwe Yorùbá ní tí omi ẹni ọba tí tó níwẹ̀ a máa ń bù bọ́jú ni mo ti sáré káàkiri mi ò rí ibi tí mo lè gbà lọ mi ò dẹ̀ fẹ́ jalè mi ò fẹ́ ṣe nǹkan tí ò dáa ẹjọ́ ẹ ṣàánú mi owó lẹ́yìn mo máa sọ ẹ kàn fún mi di next month ending lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run máa san owó yín fún yín. mi ò gbọ́ Yorùbá. mo ní kẹ́ fún mi di next month ending tí n bá ti gba salary mi tí mo ti gba owó oṣù mi owó yín ni the first thing tí màá kọ́kọ́ kó wá. ọ̀rẹ́ wa ṣé o wà òkè o wà òkè rárá. bẹ́ẹ̀ ni mi ò wà òkè. o wà òkè rárá. torí pé mi ò wà òkè náà ni mo ṣe jẹ. ọmọ yẹn tó jẹ ni. mo mọ. 140,000. o wà òkè rárá o. máa san lágbára Ọlọ́run. máa san. àná ẹ ṣe mí. ẹjọ́ torí Ọlọ́run mi ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. ta lélẹ̀ kí ló ń ṣe ń bì. òṣìlẹ̀ ẹgbẹ́ kó sì dìde kí ló ṣẹlẹ̀. owó làbí mi. bàbá sọ ti kó wà ní kò kó kankan wá. o gbọ́ tuntun ni oníkan fóun di parí oṣù. ayẹyẹ wa wà láwọn ẹ̀mí. o mọ ọkọ tí mo sọ fún ni mo fún di 5 PM ní ọ̀la. o ti máa fún dọ̀la. adigun ẹni kò mo ní ìlú ọjà rẹ gba gbogbo kí ni ìṣe sùúrù wẹ̀rẹ̀ wo lẹ sọ. kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ kí n bá yín sọ nǹkan. ṣe é sí èrè. ẹni sùúrù Mr. Kilo ó dà kórìí ti dàrú àbí. mo ní kẹ́ kó wá ìṣùgbọ́n wọn tó bá bí irinṣẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ rí lọ́la mo kàn ti sí èrè. ìwọ̀n wèrè gangan àwùjọ ẹ̀ rí pé eléyìí o òun náà máa múra mo yẹn múra. àní bó ṣe máa múra náà ni bó ṣe múra tẹ́lẹ̀ àní tó fi di sífù mi nìyẹn. bàbá ṣe lè jọra wọn nìyẹn gbàgbé jàre èwo ni. ẹ̀gbọ́n ẹjọ́ ẹ jẹ́ kí n kọrin yín kan náà ó ní nǹkan kan tí mo fẹ́. ayé ẹ̀ máa bàjẹ́ o kò fẹ́ fògùn bá mi sọ̀rọ̀ àbí. mi ì fògùn bá yín sọ̀rọ̀ sàn ó ní nǹkan kan tí mo fẹ́ ṣàlàyé mi kẹ́lẹ́ oya understand better ni. má lọ mi ò kì í ṣe. mo ní kó má lọ fọlọ́ bẹ́ẹ̀. kúrò bí jàre èwo ni wèrè gan. ẹ má ṣe mi ẹjọ́. wá fọ́ọ̀tù lọ àbí ibi lọ́nà. mo jẹ́ ẹ̀jẹ̀ mọ́kànlá kọ́ọ̀sì kúrò bí jáde.
ẹjọ́ torí Ọlọ́run. Wọ́n fọ̀tò lẹ́ka o. Oh God. Wọ́n fọ̀tò lẹ́ka o. Ọdún ẹsẹ̀ mi. Ẹ̀gbọ́n ẹjọ́ ẹ wo mi. Kọ́ bí. Mo lọ bí. Ẹyin lè fà náà. Ẹ máa fẹ́rẹ̀ láyọ̀ yọ̀. Ẹ máa fẹ́rẹ̀ ní chance. So fẹ́ pa sí. Èmi ní ìdánwò ni. Mo ní ìdánwò ẹgbẹ́ mi. Wọ́n tó jẹ kò lè ká. Bó ṣe máa ṣe ni ẹjẹ́ kí n lè dànù. Ewu mi máa mílò mi tó máa gbalẹ̀ wá lọ́la. Ẹ gbàgbé. Wọ́n tọ̀ tó bá kó wá lọ́la. Owó òṣìwò mi fowó lé. Mo fẹ́rẹ̀ mi tó máa kó wá. Ọ̀dà mo ti gbọ́. $7,000. Kí ni 7,000 máa ṣe ní ọ̀rọ̀ tó wà lẹ̀? Ìwọ ló. Sísá mi, kí ni gbogbo ilé tẹ́ ẹ ṣe? Orí ẹkún ìlú ẹ̀ lọ ṣe wá. Sísá mi, èmi ò fẹ́ bẹ́ẹ̀ o. Mo ní òótọ́ ká máa pariwo ká máa jalè nǹkan tẹ́yìn náà ó ṣe ó kù díẹ̀ káàtó. Àmọ́ abiyamọ ni mo ní àwa ọmọ ló ta wọn. Gbogbo tó ṣẹlẹ̀ yẹn ó nọ́mà. Ṣé wá rí o? Ẹkún tẹ wá sí ìkọ́ni solution ni. Yes, náà kò kí ṣòun ní solution náà ẹ̀kan ń sunkún ẹ̀rù condition tẹ wá ni. Tolú. Ma. Mọ́mí. Ìwọ tí mọ́mí ṣe dùn mí. Mo wá láti ó ti di Òṣogbo láti wá rí mọ́mí. Mọ́mí ò tiẹ̀ fún mi ní opportunity láti la inú mi sọ̀rọ̀. Láti explain ara mi, mọ́mí ò jẹ́. Sísá mi. Oh no. Sísá mi gbogbo ilé tẹ́ ń ṣe yé mi ò fẹ́. Àwọn ọmọ ló ta mọ́mí. Ẹ wò, owó tí mo kó wá fún yín tó bá ti dáwọ́ ọ̀la very early ṣe máa lọ. Ṣé ti gbọ́? Lágbára Ọlọ́run títí next week èmi náà máa wá wòyìn lóṣogbo. Oúnjẹ ni mo bá yín gbé wáyé àti omi. Ẹ jẹun, kẹ́ ẹ mọ mi, kẹ́ ẹ dẹ̀ sùn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi fẹ́ wàhálà fún yín level condition tẹ́ wà yìí o. Ma. Ó ṣé. Thank you. Báwo wà ní NYSC? Ẹ wo NYSC wà ń bẹ̀ ní tiẹ̀ ṣàfihàn sílẹ̀ sísá mi èwo tọ́dọ̀ yín gangan ní kẹjẹ́ kí n mójútó. Mo máa lọ báyìí sìn mo fẹ́ lọ sùn 4:30 máa jí máa wá báyìí. Ṣẹ̀gbọ́n máa lè tètè sìn yín bọ́ síta mọ́ mi gbọ́dọ̀ mọ ẹmọ kí mo jọ wá ní ṣe ti gbọ́ ẹ jẹ́ kí n máa lọ báyìí 4:30 o ẹ jẹ́ ní sísá mi torí Ọlọ́run mo kí mo nífẹ̀ẹ́ yín mi dẹ̀ fẹ́ kí nǹkan tí ò dá ṣẹlẹ̀ sí yín ṣẹ̀gbọ́n thank you see you tomorrow morning okay. See you tomorrow. Ó ṣé. Ṣe ti gbọ́. Hello dear. Báwo ni? Ẹ mú wá ìwọ náà kọ́. Báwo ni mọ́mí ńkọ́? Mọ́mí wá okay, wọ́n ní kí n máa kí ẹ. Really? Ó túmọ̀ sí pé mọ́mí ò bínú sí mi nìyẹn. Rárá o, wọn ò bínú rárá. Everything wá okay. Tí n bá ti délé màá máa ṣàlàyé fún ẹ. Everything is fine. Ọ̀dọ̀ landlord tí ìwọ náà lọ ń kọ́. Ọ̀dọ̀ landlord? Everything wà okay. Tó bá ti dé màá ṣàlàyé fún ẹ. All right darling. Good night. All right darling. Go take care ẹ ṣùgbọ́n. Mo miss ẹ. Ìyá kì í ṣomi ọbẹ̀ má jẹ́ jìyà. Oṣù òye mi láyé mi má jẹ́ mọ̀ṣù. Má jẹ́ wáyé bí aláìwá, má jẹ́ fọ́ bàtà fẹ́gbẹ́ mi. Bí ìyá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí lè pín. Dákun orí mi mo bẹ̀ ọ́. Orí mi má pè tèmi níyà. Bolo tí ń bọ̀. Wá bí jọ. Bolo tí ń bọ̀. Mo ní bolo tí ń bọ̀. Ń bolo lọ. Ó ti dodi. Ṣé o rò pé ó ti dàgbà kọjá nínà? Èmi ni mo bí ẹ o. Màá lù ẹ máa pa ẹ máa gbé lọ sí hospital. Wọ́n á tún jí ẹ máa tún bẹ̀rẹ̀ sí lù ẹ máa tún pa ẹ ń bẹ̀. Mo ní bolo tí ń bọ̀. Ṣé ẹnu ń dùn ẹ ni? Ò lè sọ.
ó lè sọ tó ṣe mọ̀ fún Mummy, ojú mi. èwo ni. Fàdákà mi máa bọ̀ nílé ojoojúmọ́ lọkàn mi pọ̀ ń bẹ fún ẹ bẹ́ẹ̀ lọkàn mi ń bọgbẹ́ tí n bá ti rí nínú aṣọ àkísà àti ẹ̀gbin ó ti ṣiṣẹ́ tó owó ti wà ọlá ti wà ọrọ̀ ti pọ̀ sí alẹ́rú aníwọ̀fà kí ló tún kù tí ìbá ṣe wípé ó jẹ́ bó ṣe jẹ́ ni ó ní láti lọ ṣiṣẹ́ ọ̀rọ̀ n bá má gbà kó lọ sórí ilé ayé o àbọ̀ ìdùnnú mi ayọ̀ mi ẹni bí ọkùnrin máa bọ̀. Ìwọ ọmọkùnrin yìí kí ló dé gangan náà ìwọ tún ní kí ni mo ra gba ẹ ṣọ́ bí sórí mẹ́ja ni a ní mi ò mọ ẹrí mi ò rántí ó ṣà ń tẹnumọ́ pé èmi kan ìyàwó ẹ kí ló ṣẹlẹ̀ gangan mi ò mọ ẹrí náà ṣé tipa ni ó dáa ó sọ pé mi ìyàwó àbí àti báwo láti fẹ́ ra ó sọ fún mi mo fẹ́ gbọ́ mo ń gbọ́. kò tí ì pẹ́ náà bó tiẹ̀ jẹ́ wípé àti kékeré láti ń béèrè ìfẹ́ wa bọ̀ àmọ́ tá a fẹ́ra wa lọ́kọ láya kò tí ì ju bí ìgbà ọdún lọ. Ìgbà ọdún 200 years onírọ́ ni ọmọkùnrin 200 èmi àti ẹ àdèmọ́ra rí mi ìrántí ẹ ó dáa o ọmọ mélòó la bí o 200 years àbí ọmọ mélòó la ti bí. Fàdákà mi oyún àkọ́bí wa ló wà ń gan ẹ̀ mo báwo lè lọ sí ilé ayé mọ́ kó ilé ayé tó kún fún ìkà ẹ̀gbin àti ìpààyàn kẹ̀kẹ́ ọmọ aráyé lè kò sí nǹkan kan nínú ayé àti kọ́rọ̀ jọ máa bọ̀ jẹ́ kájọ máa jẹ̀gbádùn iṣẹ́ tó ti ṣe. ẹnu lọ́jàre mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé onírọ́ ni ìwọ ọmọkùnrin ìwọ ló lóyún inú mi tó yẹ pé owó labí ló lóyún inú mi owó labí lọ́kọ mi owó labí ni. bẹ́ẹ̀ ni sọ. ta ló ń jówó labí kí ló ń jówó labí. ó dẹ àwọn àdọ́dà àwọn òbí ẹ̀. mi ò lọ. mo mọ̀ pé bí ló máa wà mo mọ̀ pé ibí ló máa wà ìwọ ọmọ àlè játijàti ṣé o rò pé mi mọ̀ pé bí ló wà ní nínú ilé tèmi ìwọ. Mummy, ẹ jẹ́ ká take it easy. Sister mi mà ní ilé ti ṣú. gbé gbogbo ẹnu ti ẹrẹ́rùn sí ọmọ àlè játijàti àṣẹ ikú ni mo bí lọ́mọ tí mò ń gbin ẹ̀pà èmi ò mọ̀ bí n bá mọ̀ pé kú ni mo bí lọ́mọ tí mò ń gbin ẹ̀pà sọ pé mo ṣe ń gbin báyìí ló ń mẹ́pà mi jẹ màá ti wá bí lé ẹ̀dànù sí èmi kọ́ ni mo bí wèrè yìí o. Sister mi. níta ni sísẹ́ ẹ̀ níta ni mo jọ máa léwà tiẹ̀ bọ́ta ló lé ní tó o bá ṣọ́ra ẹ̀ wà á tẹ̀lé èmi kọ́ ni mo bí ẹ tó o bá fẹ́ gbọ́ o ìtàn tó fẹ́ gbọ́ wà gbọ́ lẹ́ni ṣé o mọ̀ wípé wọ́n ní ọmọ àtirun tó bá lọ́ọ́ bàtà ẹsẹ̀ kan wá fún yẹ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ọmọ àlèjáde èmi kọ́ ni mo bí o èmi kọ́ ni mo bí ẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ ni mo sọ fún ẹ yẹn nígbà tí ojú ọmọ ń pọ́n mi tí mo wà kékeré tí mo rí pé mo nídìí ọmọ by all means ni mo he kinní nínú gọ́tà mo wá tọ́jú ẹ̀ mo kẹ́ mo gẹ̀ mo pọ́nlé mo sọ lọ́mọ gidi mo sọ ní ọmọ làbákẹ́ bẹ́ẹ̀ ni ọmọ làbákẹ́ ni mo sọ kinní ẹranko játijàti mọ̀ pé kò ní sanre fún mi òun ló dàgbà tán tó wá bẹ̀rẹ̀ wèrè tó jẹ́ pé oyún egbére ló fi wá san fún mi tó fi yẹ kó sanjọ́ fún mi oyún egbére ló gbé wá ká mi mọ́lé tíṣà tí wọ́n sanwó iṣẹ́ fún ló lọ lóyún fún. ọ̀hún rántí mọ́ ni pé ìyà ni mo jẹ́ tí mo fi tọ́ ẹ mo kiri omi mo ta ẹ̀sán mo tẹ̀lú bọ́kọ̀ tí mi ìtàn tán tí mo fi tọ̀wọ̀ kí ní ẹranko jàtìjàtì tó fi yẹ kó san fún mi ni pé kò gbómi egbére wá wà á gbádùn mi ó ní sunu lé mi o ó ní sunu lé mi o. Ilé ti ṣú ẹjọ́ ẹjọ́ kó sùn tó lọ ilé ti ṣú ẹjọ́. Ibi láwọn ni kó máa lọ dé àwọn tó ní màá níwọ̀n náà pẹ̀lú ẹ o ṣé mi ni mo bí wọ ṣá ṣé mi ni mo bí wọ ọ̀tọ̀ lóyún èmi kọ́ ni mo bí ẹ. tó bàbá tàbí bá kẹsà bójú lóye. Ìwúni tó ń gbàbọ̀dé fún mi èmi mo bí ẹ ó gbàbọ̀dé kí ló dé. Ẹ jẹ́ ká ṣàánú ilé ti ṣú. Mummy ẹjọ́.
Má ṣe é léṣe o. Àṣé alágbàtàn lásán lẹni tí mo mọ̀ gẹ́gẹ́ bí ìyá. Àbájọ tó jẹ́ wípé mo ò jẹ́ kí n sọ̀rọ̀ kankan. Wọn ò tiẹ̀ dúró gbàlàyé mi kankan. Tó bá jẹ́ ìyá mi ni wọ́n á tiẹ̀ farabalẹ̀ gbọ́ ìdí tí mo fi wá rí wọn. Báwo ni mo ṣe fẹ́ ṣọ̀rọ̀ ara mi sí báyìí o? Mrs. Arowolo, why did you register late for antenatal? Sherry, after I carry out test wa, la discover pé ẹ ti wà due for delivery and ẹ lè dá ọmọ yẹn bí, which means pé a máa ní láti carry out cesarean section fún yín nìyẹn. Yes. Then in the course of the test, I saw observe any preeclampsia, which is even much more deadlier. So my candid advice for you is on your way out, I try to make a deposit of 100,000 naira in reception. So with that, I'm admitting, then I'm bury the necessary operations and everything. So after the successful delivery of the baby, then my balance of pelu just 60,000 naira. Yes, sir. Any? Timati butter. New reception. Can you deposit 100,000? That's the minimum. My balance of pelu just 60,000 naira. My balance of pelu 60,000. Timba butter ni kilo so. Just delay is dangerous because it's really, really dangerous. Ejo. Epele, yeah. Eshigon. Eshi. Epele. Come on.
Irú ìyàwó lélẹ̀ Ọlọ́run. Irú ìyàwó rẹ̀, irú ìyàwó rẹ̀, irú ìyàwó rẹ̀. Madam, kí ló tẹ́ ń rìn báyìí? Ṣé kò sí? Àwọn olè ni. Olè kẹ̀ níbo? Wọ́n dá wa lọ́nà. Wọ́n travel bọ̀ láti. Àdúgbò yìí dangerous kò bọ́ ṣe máa ń rob ni ẹ̀. Ṣé báyìí lẹ́nu àbí báyìí? Mi ti ẹ̀ mọ̀. Ẹ pẹ̀lẹ́. Mo lè help in dé next place ti wọ mọ́tò ṣẹ́ gbọ́. Ẹ pẹ̀lẹ́ máa bọ̀. Ẹ tó wà lóyún ẹ pẹ̀lẹ́. Ẹ máa láti rìn lẹ́ni o. Àdúgbò yìí dangerous gan ẹ pẹ̀lẹ́. Ẹ̀rọ ìpìlẹ̀. Àwọn olè yẹn bọ́yìn máa ń ṣe ní ẹ̀. Èmi gan mi lè pẹ́ ń bá ẹjú o. Ẹ ṣe kí á màdàmá ẹjẹ́ bá ń tilẹ̀kùn. Ọmọ olè kẹ̀. Àdúgbò ìgan mi gan lè jẹ́ kí olè kankan wá. Mas wọn ẹsẹ̀ máa dúpẹ́ pé at least wọn ṣe ń léṣe ṣọ́n ṣá wọn ọ̀nà yìí ṣá wọn ṣe ń léṣe. Ṣé máa dúpẹ́ lọ́wọ́ lọ? Àwọn olè wọn mọ̀ bí ẹyàn lóyún o nǹkan tó after òjò lọ owó ẹ̀yà mo bá yín yọ̀ ẹ pẹ̀lẹ́. Madam ẹ tún sunkún ni ẹ má sunkún mọ́. Yóò sunkún. Ẹ jẹ́ ká dúpẹ́ mi o ẹ̀mí lójú o ẹ jẹ́ ká dúpẹ́ o. Ok mo fi pé tó bá ti dé táwọn sí tó bá dé next bus stop yín ẹjú òfin máa drop in máa gbé ń débẹ̀ ṣẹ́gbọ́ ọdún kò ń ṣe route mi but àmì ìgbòho rí condition báyìí kí má lè help yín ẹ pẹ̀lẹ́ àmín. Jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀la kárìíra. Kàtà mú ẹni. Kí tó ń somi lójú tó ń somi mú? Kò ń ṣe pé kàtà mú mi. Kí ló ṣẹlẹ̀? Jọ̀ọ́ torí Ọlọ́run ọba. Mo ń fẹ́ ìrànlọ́wọ́ ẹni. Mo dẹ̀ ti try láti káàkiri làwọn sọ̀rọ̀ ibì kankan. Mi ì réyàn kankan tó fẹ́ ràn mí lọ́wọ́. Mo fi wá ronú pé you are the only person tí mo tún lè wá bá. Owó làbẹ́ ṣó fẹ́ gbọ́ kò sí nǹkan tó béèrè tí mi nífẹ̀ẹ́ tó bá wà lọ́wọ́ mi a ní ìta le gan kò sí nǹkan kan wo àmọ́ nǹkan tó ń dà sí gbòòrò ẹni tó bá jẹun yó ló rántí télọ̀ kí là ń rán. Ọ̀rẹ́ mo understand pé it is everywhere but please you are my only hope. Owó tí mo ní ìdò ń ṣe owó tó fi bẹ́ẹ̀ pọ̀ lọ bẹ́ẹ̀ náà lọ títí 280,000 naira lówó tí mo ní mo fẹ́ fi ṣe some operation fún ìyàwó mi because everything is getting worse every day. Mo ti sáré káàkiri kò síbi tí mi ti lọ mi ìrèyàn kankan tó fẹ́ ràn mí lọ́wọ́. I don't know
mi mọ nǹkan tó ṣẹlẹ̀ everybody kọ́ dájú kò séèyàn kankan tó rẹ́dí láti ṣàánú èèyàn kí n tó wá rántí pé you are the only friend I have tí mo dẹ̀ mọ̀ pé ó láàánú lójú pé ó lè help me and landlord wa náà dẹ̀ sọ pé tí a bá fún un lónìí lòun máa kẹ́rù wá síta please mo fọlọ́run bá bẹ́ẹ̀ tí ó bá yá mi promise pé tẹ́mi mi bá ṣì wà lágbára Ọlọ́run àti ẹlẹ́dàá ìyàwó mi tí mo torí ẹ̀ sáré káàkiri báyìí mo mọ̀ pé mo máa dá padà fún ẹ. Owólabí ò ní ìdí gbogbo eléyìí Owólabí ó ṣe tí mo lè parọ́ fún un kí ni màá ní tí mi ní ṣe fún ẹ sí kó tó sọ yẹn pọ̀ Owólabí 280,000 naira ibo ni mo ti fẹ́ rí kí ni mò ń tà. ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run ó yẹn pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ mi ni pé bó tiẹ̀ jẹ́ owó àjọ ṣàkóyá mi please kí n solve problem tí mo ń fèsì owó tí mo máa fi san operation ìyàwó mi then owó tí mo máa fún landlord mi náà ó ní 280,000 naira yẹn tí mi ò bá fún landlord mi ní owó yẹn lónìí àṣírí mi máa tú àṣírí ẹ̀ ò ní tú jọ bò mí láṣírí. àjọ àbí. bẹ́ẹ̀ni àjọ bẹ́ẹ̀ni. ìyẹn kéré gan máa. ó ṣe gan. máa bẹ̀rẹ̀ sí ni máa dà. máa bẹ̀rẹ̀ sí ni máa dà títí ọdún méjì yẹn kó máa pé because kí ni mò ń tà 500 200 báwo ti fẹ́ máa. Owólabí o ti ń get it wrong má ṣe yẹn fún mi mo mọ̀ pé tó ń sọ yẹn bóyá o ti ń bínú ni please mo kàn ń try láti sọ fún ẹ pé ìwọ ló lè ràn mí lọ́wọ́ mo nígbàgbọ́ nínú ẹ̀ gan. mo fẹ́ bínú fún ọ̀rẹ́ kí n parọ́ fún ẹ. rárá. ẹ tí wàá fẹ́ ń parọ́ fún ẹ máa try láti understand tí bá ti sọ but mo lè help ẹ. o ṣe gan ọ̀rẹ́ mi. o nídìí àṣírí ẹ ò ní tí lágbára lọ. wà lẹ́sùn ẹ̀sìn máa rìn ẹ lọ́wọ́ wo ilẹ̀ ni wà lẹ́ẹ̀ máa rìn ẹ lọ́wọ́ because nígbà freedom mi nǹkan tó ṣe náà ó gbìyànjú gan ọlẹ́ẹ̀ ni mo jẹ́ sọ́gbọ́dọ̀ àwọn machine kan fún mi nígbà yìí bó ti dé kó wà lé tuntun ṣe ọlọ́run máa rìn ẹ lọ́wọ́ seriously no onídìí onídìí ṣe gan mo dúpẹ́ lọ. ó kàn jẹ́ pé wàá ṣe fífọ̀ fún mi wàá wá change díẹ̀ pẹ̀lú change mo fẹ́ fún ẹ gbogbo alẹ́ pé ṣó get bó máa tó ọwọ́ ọ̀rọ̀ lẹ̀ máa lẹ̀. jẹ́ kí n jókòó kó sí. má dúró owó yà lè pé màá get bíi 2,000 naira fún ẹ. ṣó get hello wàá yòókù kún 2,000 naira. why 2,000 naira ṣe 2,000 naira bíi 200,000. It's not enough. ó dà ń pé o understand nǹkan tí mo sọ. Oh, understand nǹkan tí mo sọ. Nǹkan tí mo ń tra láti mi embarrass ẹ. Dìde. O kì í embarrass mi náà dé. Ọmọ ti ṣẹlẹ̀ ṣé o ṣe lo nọ́mbà yẹn? Ṣé mi nọ́mbà yẹn náà ló sì ń lò? Ẹ máa pè ẹ́ àwọn èèyàn dẹ́ wọ́n dẹ̀ ń lọ wọ́n bọ̀ wọ́n bí mo lè jáde. Mo ń bọ̀ máa pè ẹ́ ṣùgbọ́n wọ́n á bíbẹ̀ tiẹ̀ kí ló ṣe àná tó ń gbọ́lẹ̀ yìí? Fọdún márùn kan ojú ṣe ara àdá àtọ́lọ́run tó rántí yẹn gbà lọ sọ́dọ̀ àwọn oníwípìn pé mo ní kán wípìn kí ní ẹ̀ dáadáa kan ṣe dáadáa ṣùgbọ́n kí ni wọ́n rán. kò tí ì lọ náà dáadáa tó sí. àtọ́ tí mo gé lẹ́ẹ̀kan yẹn dà. mo fi sórí bẹ́ẹ̀ sà òní bẹ́ẹ̀ sà. ojú orin kan yóò fi tẹ̀kú bá tèmi ní dáadáa tó sí. orí mi máa pè tèmi níyà láyé o àmì ẹ̀dá mi máa pè tèmi lóṣì láyé o àmì. arákùnrin. kí ìrìn bá ti ṣe kí n lọ́wọ́ lọ́wọ́. ẹ dákun ẹ jẹ́ mi. èmi sà. ẹ má bínú. mo bẹ̀ ọ́ yé. ẹ má bínú. gbogbo ìṣẹ̀lẹ̀ ní nítọ̀nà bẹ́kún ti já tọ́nà fún ikún gbọ́ngbọ́n òsìsì alára ni ọmọ tìra rẹ̀ kílódé táyà mọ́ yín jìjà kadì pẹ̀lú ògìdàn bẹ́ẹ̀ sì rí ọdẹ tó bá nífọ̀ tó lè kánná ní wọlé tí pinrin orí tí ó gbé ni ò ní dẹ́rù pani èyí tí ó bá ti dẹ́rù pani lè gbà láwo rẹ̀ kù ni. ẹ jọ sá gbogbo àlàyé tẹ̀ ń ṣe pátápátá kò fi bẹ́ẹ̀ èyí tí mo kàn mọ́ ni pé aláàánú ni mò ń wá káàkiri. ẹ má dára yín láàmú èyí tí ń bẹ́ẹ̀ náà ni òjì ó yé yín èyí tó wà ń bẹ́ẹ̀ náà ni ò tí ì kú obìnrin tó ní ẹ̀wẹ̀ ń taṣọtaṣọ ẹ wo ìrànlọ́wọ́ lèmi ó ṣe fún yín. inú mi á dùn tẹ́ bá lè ràn mí lọ́wọ́ sá. ǹjẹ́ màlúù gbòòrò lọ́nà àjìdò. mi ò mọ ibi tó ń jẹ́ bẹ́ẹ̀ sá. ǹjẹ́ níbi báírò àbí bébà. bẹ́ẹ̀ni mo ní pẹ́ẹ̀n lọ. ǹjẹ́ níwèé. mi wà níwèé o. ẹ má sì yọ. ẹ wo ẹ tí ọ̀fẹ́ kó yán ọsẹ́ òun náà ni oníjọ́ mọ́ kú
gbogbo bẹ́ẹ̀ sì dílé bàbá mi èmi ọba yín kọ́ bẹ́ẹ̀. ẹ ṣé gan mo dúpẹ́ Ọlọ́run á dúró tẹ̀yìn náà Ọlọ́run á rà láàánú sí yín. bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ̀yin ẹ pé aago tó wà sálẹ̀ bẹ́ẹ̀. ok ẹ ṣé gan. ẹ rọra o. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run kí lè já sí rẹ̀ fún mi ni Ẹlẹ́dàá mi ire ni kó já sí o ire ni kí lè já sí fún mi Ọlọ́run. ìyá kì í ṣomi ọbẹ̀ má jẹ́ jìyà òṣì òye mi láyé mi má jẹ́ mọ̀ṣì má jẹ́ wáyé bí aláìwá má jẹ́ fọ́ bàtà fẹ́gbẹ́ mi bí ìyá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí lè pín dákun orí mi mo bẹ̀ ọ́ orí mi má pè tèmi níyà láyé o àmì ẹ̀dá mi má pè tèmi lóṣì láyé o àmì kí n rí bá ti ṣe kí n lọ́wọ́lọ́wọ́ láyé o àmì ẹ̀dá mi jọ mo bẹ̀ ọ́ yé ẹni agbójú òkunlé ó jẹ́ ẹni àgbà ẹni afọkàntán ó lè já ní kulẹ̀ àti jẹ àti mú kó má nira fún mi. àti làbákẹ́ ibo lẹ lọ látànà ìyẹn àtọkọ yín ewu ọba láńlọ́ọ̀dù ti wá ó sì fohùn lẹ̀ gan-an ni kódà wọn làwọn fún yín di aago 5 kẹ́ fi kó gbogbo ẹrù yín kẹ́ fi jáde síta nínú ilé àwọn bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa wá kó ẹrù yín síta ni. kódà àwọn ní táwọn bá dín rọ̀lẹ́ àwọn bá yín o àwọn ò bá yín o àwọn pẹ̀lú àwọn bọ́ìsì wọn wọn á jálẹ̀kùn yín wọlé wọn á kó gbogbo ẹrù yín bọ́ síta ni o bóyá kẹ́ lọ bá wọn kẹ́ lọ bẹ̀ wọ́n because èmi ò mọ ẹ̀yin náà mọ̀ wá bàbá landlord mi ò mọ nǹkan tí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ àárín yẹn. ẹ wo advice tèmi máa fún yín wípé ó bẹ́ tà kẹ́ wọlé nìsín kẹ́ ọ̀rọ̀ máa kó gbogbo ẹrù yín díẹ̀díẹ̀ kẹ́ máa kó lọ bí bẹ́ẹ̀ kọ́ tí bàbá bá dé tán bá bá yín gbogbo ẹrù yín báyìí ni wọ́n á kó síta wọ́n á dẹ̀ bá nǹkan yín jẹ́ torí wọn pé kò sí fi tẹ́tí fẹ́ rówó tẹ fẹ́ fún bàbá owó tẹ máa fi kó gan pẹ̀lú mọ́tò mi rò pẹ́ ní ó bẹ́ tà kẹ́ wọlé nìsín kẹ́ ọ̀rọ̀ máa kó díẹ̀díẹ̀ kẹ́ lè kó tán kí bàbá tó dé. pẹ̀lú ogun tá a sọ kalẹ̀ iná ẹ̀rí kankan sọ ni. àbúrò rẹ̀ pẹ̀lú ogun tá a sọ náà kò rí sí ẹ̀yọ̀ kan pé báyìí ó rí bí ti ń ṣe gbogbo ẹ̀ kò wọ́ bàtà inú orí ẹ̀ ti dàrú ibo lámọ̀ títí ń bọ̀ gan. kí n tiẹ̀ èèyàn tó ń bá sọ̀rọ̀ tí ò dẹ́ lò jọ kí wọ́n á ní ọpẹ́ kẹ́mi ṣe dákun bọ́ síbi ìjẹ́ káṣọ àwa ti sọ tiwa ó bá wù yín kẹ́ ẹ gbọ́ ó bá wù yín ẹ mọ́ gbọ́ ara yín ló wà ó yá ń gbọ́. ẹlẹ́dàá mi gbọ́ mo fẹ́ lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ rí bá ti ṣe o dákun orí mi o dákun yẹ o orí mi máa ń pè tèmi níyà láyé o àmì ẹ̀dá mi máa ń pè tèmi lọ́wọ́. ọlọ́yìnbó tip top tẹ̀lé o tip top tẹ̀lé o ó dé o ó dé o màdàmú kí ló ṣe yín náà wáì kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ sọ fún mi náà kí ló ṣẹlẹ̀ gangan náà why kò dáa ẹ sọ ń fi ẹ kò mú orí ayé yín ẹ fi tàfàlà don't look elsewhere look at me ẹ wẹ ókè mọ̀ ń bọ̀ n ti tó tẹ̀ ń bọ̀ ẹ má worry give me some few minutes some few minutes some 1 minute mò ń fún wọn ní message lọ́wọ́ ṣe rí o ṣe owó nìyẹn o mi ò mind kólẹ̀kú dọ̀tí ni ó pè mí jù bó mi mind láti bá yín sọ̀rọ̀ láì gba owó láì gba anything. Tip top ten yẹn fún yín is always free but why tell me why tẹ̀fi ṣorí ara yín ẹ ti oore yín àlùbáríkà ayọ̀ ire ẹ ti dànù fúnra yín ẹ wọ́n gba ẹ ti dànù it is unfair now
It is unfair to life. Seriously, why? Ẹ wá sọ ìrìn àjò ọdún kan yín, ẹ wá sọ di ọgbọ̀n ọdún mọ́ra yín lọ́wọ́. Why? It is unfair. Mo lè jẹ lára yín náà. Why? Ẹ mọ̀ kí mo lè jẹ lára yín ni. Èèyàn mọ̀ pé áńgẹ́lì èèyàn ó máa ń fò kiri ni. Ó ń fò kiri. Áńgẹ́lì lè jẹ́, ó lè jẹ́ yín. Áńgẹ́lì mi lè jẹ́ yín. Áńgẹ́lì yín lè jẹ́ mi. Áńgẹ́lì tí gbogbo ọ̀rọ̀ yìí ó lè jẹ́ wọn ló ń bọ̀ yẹn. Mo ní ẹ ṣe ẹ̀gbọ́n tó gbé Àlàbí ni. Ẹ̀gbọ́n tó gbé Àlàbí. Tanda lẹ́gẹ̀lì rẹ ṣé wòlíì rẹ ni àbólúṣọ́ àgùntàn ọ̀rẹ́ bàbá tàbí màmá ó lè jẹ́ ọmọ ẹni ó lè jẹ́ ọmọ sẹ́yìn ọgbà tán. Decode ẹ̀gbọ́n ọlẹ̀ answer me okay ṣe fẹ́ gbọ́ ẹ jẹ́ n crown ẹ̀ fún yín ṣé n crown ẹ̀. Ẹ wo mi máa ń like question and answer máa ń like n sọ̀rọ̀ kí n dá mi lóhùn tọ́wọ́ bọ̀ kí n fẹ́ ọgbọ̀n yẹn o tip top tó kí n gbà yẹn láàyè talk to me I talk to you you answer me ṣé kí n crown ẹ̀ fún yín. Àwọn kó máa bẹ̀rẹ̀ sí ṣe ní láì fún yín láti ẹni lọ láti alẹ́ yìí ni o kò ṣe ẹ lérí jìnnà o. ẹ bèrè pé kí ni ẹ dá mi lóhùn mọ́lá question and answer ẹ bèrè òfò ní àdánù àṣeyẹrí kéèyàn kó jọba yìí kó rí dànù ẹ kí wọ́n fíìmù ni kéèyàn kó fún yàn ní bank draft sorry check kó fún yàn check wọn lọ gbowó báńkì kó ọmọ ọlọ́kọ́ wọn rọ̀bù ẹ máa fíìmù yẹn ẹ gẹ̀ẹ́sì o sì bẹ̀rẹ̀ látàlẹ́ yìí ni ó máa lẹ̀ mọ́ yín náà báyìí ni ó máa lẹ̀ mọ́ yín lọ́pọ̀ báyìí ni títí ayé àti nípẹ̀kù àmì tip top ṣe ń lọ o signing out. Ẹ dára nu o. Wọ́n ti dé o. Ẹ má jọ dọ̀tí. Ẹ nílẹ̀ mẹ́yẹn. Ọ̀fẹ́ ni ẹ má wọrí no problem. Tip top ti dé. Tíjà ṣe ń bọ̀ lẹ́yìn. Mọ́mì, nǹkan tí tọwọ́ bọ̀ bá ní kẹ́ ẹ ṣe, ẹ mí ṣọpẹ́ ṣe o. Torí a sọ̀rọ̀ ṣẹ́ni tí kì í sọ̀rọ̀ dànù. Tó bá ní èèyàn máa kú lénìí. Tẹ́nìyẹn wà ní àárín àwọn sójà kó fi ìbọn kó fi gáìdì ẹ̀ ó máa kú ni o tó bá dẹ̀ léèyàn máa ní owó ní ọ̀la kẹ́nìyẹn má rí owó jẹun lénìí á lówó ní ṣá tó bá léèyàn máa kọ́lé á kọ́ o ẹ má gbọ́rọ̀ ẹ̀ dànù o ó máa ń sọ̀rọ̀ ẹ máa ń ṣe o ẹ ṣe nǹkan tó bá ní kẹ́ ẹ ṣe o. Ibo ni mo ti lè rí padà báyìí. ó máa ń rìn kiri kò dúró sójú kan ó máa ń rìn kiri ni ó lè má kọjá bíbá ìfóṣù kan bóyá wà yẹn tọwọ́ bọ̀ ó máa ń rìn kiri ni. Ẹni agbójú òkunlé ó jẹ́ ní àgbà ẹni afọkàntán ó lè já ní kulẹ̀ àti jẹ àti mú kó má nira fún mi ẹlẹ́dàá mi gbọ́ mo fẹ́ lówó lọ́wọ́ mo fẹ́ rí bá ti ṣe o. Dákun orí mi o, dákun yẹ o. Orí mi máa ń pè tèmi níyà. Àti tó ń wọnú ọdún ẹ̀. Ìta. Yóò bẹ́ẹ̀ ni ẹ ṣe síbẹ̀ síbẹ̀. Ẹ má ṣe wèrè ẹ jẹ́ ká lọ síbẹ̀ street. Baba landlord. Ọlọ́wà òṣìlẹ̀ abẹ́ àbíkí olóòjẹ ṣé o fẹ́ sílẹ̀ kúlẹ̀ rọ̀ àbíkí nígbà pẹ́ẹ́sì kó fi pàjálẹ̀ kúlọ̀ lórí. Ìjọ torí ọlọ́bù bẹ́ẹ̀ ni ẹ. Ṣàlàyé sórí bóyá wà ẹ tí mo bá fún ẹ ní akọ ìgbájú ẹnu máa balẹ̀ kó yóò dé máa ṣí fúnra rẹ̀. Ìjọ torí ọlọ́run. Sọ ma ṣí sí. O lè ọ̀lẹ́. 140,000 kí ẹ jẹ́ kó má lè sanwó lé. Ọwọ́ mi sì wà lókè o. Àbílẹ̀ ìgbẹ́ rẹ̀ fún onílé náà. Àlàyé sí lẹ́kùn. Ẹ̀jọ̀ ọlọ́run ní ẹ ṣe. Ṣé ìwọ sanwó lé tiẹ̀? Ṣé sanwó lé tiẹ̀? Ẹ wọlé ẹ wọlé ẹ̀jọ̀ torí ọlọ́run. Ẹ̀kẹ́ ìwọlé bá tẹ̀. Ẹ̀mí láti ẹ̀jọ̀. Ìyá kì í ṣomi ọbẹ̀ má jẹ jìyà òṣì òye mi láyé mi má jẹ mọ̀ṣì má jẹ wáyé bí aláyíwá má jẹ fọ bàtà fẹ́gbẹ́ mi bí ìyá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí lè pín dákun orí mi mo bẹ̀ á. Láyé o,
Belladonna. Belladonna! I feel like killing myself. My life is meaningless. Samara, calm down. A problem shared is half solved. Talk to me. Kí ló ṣe gbogbo? Tó o bá ti lè propose sí mi in the next 3 months, it's over. Gbọ́ nǹkan tó jáde lẹ́nu ẹ̀, ṣé nǹkan tí wọ́n sọ yẹn ṣó make sense sí wọ? Mari kan fada. Ta ni ẹ́? Ta ló rán ẹ níṣẹ́? Bí ẹ bá pọ̀ lápọ̀jù.